tó ló kọjá ẹ̀ àbíta ẹ̀lú ẹ̀lú ṣẹ́ lórí. Oya move oya. Ẹ kò ní ṣe dá lọ ọlá ọ̀dọ̀ ọ̀dọ̀ ti mú mẹ́rẹ̀. Go in Kwara State.
èmi ò fọwọ́ sí pé kárí báńdíìtì tó pè bọ́ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o. tábà fọwọ́ ara a bá fi wọ́n so wọ́pọ̀ ètò ìjínigbé tí wọ́n jí wa gbé yẹn kó máa dókun pátápátá. torí pé àwọn tí ń ṣajínigbé yẹn àwọn báńdíìtì yẹn kì í ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn ọ̀gá náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fi ń sọ̀ sí ìpẹ̀lú sẹ́yìn àwa fúnra wa la máa fi mú fúlẹ̀ láàrin ara wa àmójútó ra wa fúnra wa á yẹra wa wò God bless my brother tí a bá yẹra wa wò ta dúró tira wa ọkàn àwọn bàbá wa balẹ̀ ìgbà tí àwọn bàbá wa náà wà nípò tí àwa wà yìí kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ kan yẹn ká jẹ́ kó bàjẹ́ lórí wa kò yẹ ká ṣe bẹ́ẹ̀ báyìí ká fáwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni àwọn là ń dà wọn láàmú gbogbo bandits wọnú ìlú yẹn á lè kó ní wọn fúnra wa àwọn bandits yẹn ò fi sìgìdì rárá mo fi ọlọ́tọ̀ lẹ̀ lè búra wọn ní dúró tábà ní ọfọ sọwọ́pọ̀ tábà wọnú gbọ́tù wọn ò ní dúró rẹ̀ wá kó ọlọ́ búra ìlú wọn fúnra wa tí bandits ò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá ló là ń pa yìí ok mo ti dé Kwara nísìnyí. mo dẹ̀ mọ̀ wípé gbogbo wa sì pátápátá wà sí wà ní sìn. Dùdùlájà rẹ ti ń dẹ́rù bàwọ́ rẹ bí. èmi mọ̀ wípé gbogbo èmi ní bàbá Adébábá náà Adébábá. ẹ bá balẹ̀ ẹ bá fún ọmọ ìyá pariwo tí a wá sí Kwara State tí àwọn adé baba ńlá ọlọ́ọ̀gá lè bínú. ẹrù kú yẹn ìgbà tí mo bọ̀ láti Kogi mo yà bẹ̀ bọ̀ á tuntun bẹ̀ ní ìyẹn akẹ̀yà ni eléyìí á dé bẹ̀ á dé baba ńlá kó kó bí tí gómìnà wà á dé baba pátá yóò sí fẹ́mi kan kì í dé ọ̀dùnkà sá adékìtì àwọ̀ bẹ̀ torí pé ilẹ̀ baba wa níbẹ̀ ẹnìkan kò sì ṣe dẹ́rùbà wa ń bẹ̀ torí pé ìlú baba wa ní àdẹ̀fẹ́nusẹ́ tẹ́ ẹ bá ní àfẹnusẹ́ ni tábà ti ń bọ̀ fún òǹdó lè wà. ẹjọ́ àwọn tí wọ́n ń bẹ núgbó àwọn bàbá wa ní kíní kan bẹ núgbó wọ́n ló dún màwùrù màwùrù. àti ẹ̀sìn ìkankan núgbó kò sí kankan núgbó ìbẹ̀rù ọlọ́ọ̀ba òun ní bẹ núgbó yẹn. ṣùgbọ́n àwọn tó ń bẹ núgbó tó ń dẹ́rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù ọlọ́ọ̀ba lọ́kàn òun ló ṣe ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́ọ̀ba tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ fi kó wa láyà jẹ but now àwa náà ṣe tán láti sọ fọlọ́n pé Ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wá ń pa àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń ṣe yàmà àmà pẹ̀lú wọn Ọlọ́run bá wa dojú wọn bọ́lẹ̀ Ọlọ́run wa ní sọ̀kalẹ̀ wá dojú wọn bọ́lẹ̀ àwa fúnra ara wa ní kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yìí lọ́kẹ́ balẹ̀ o gbogbo wọn tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandits ní Kwara State bóyá kọ́ mọ́ sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá gba owó ẹ̀ níbi ètò bandits nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà bíbá yìí á bandits wọn náà ní o. kí ọlọ́wọ́ bá kó rẹ̀ wá lọ́wọ́ àtẹ̀wá tó ní wá kó rẹ̀ wá lọ́wọ́ bàbá wa tí a fi ṣe olórí security wa
Ìrúẹ̀kùn security network Ìrúẹ̀kùn Ìrúẹ̀kùn Ìrúẹ̀kùn. Ẹni tó bá mọ ìtumọ̀ Ifá Ìrúẹ̀kùn ìdẹ́bà kò fẹ́ bá wa jà. Torí pé Ifá Ìrúẹ̀kùn ìlú tó bá ti dá Ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni, ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni, owó máa ń wọ̀lú yẹn ni, ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn. Àwọn bàbá mi yẹn ní ajá òní dógún ẹkùn láéláé ó ṣe bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dógún ẹkùn tiwa èmi fẹ́ mọ̀. Èmi yẹn nígbà tó wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí Ìrúẹ̀kùn ní Kwara State mo ti fi ọwọ́ gbáyà fáwọn bàbá mi yìí pé ẹ̀ ní dójú tì mí láéláé. Lórí pé mo mọ̀ yìí pé ìkẹ́kọ̀ọ́ nílò ogun kọ́mọ́bọ̀ ọ̀nà yìí láéláé. Ẹ bá ti ń lọ ní ẹ̀mọ̀ bọ̀ ni. Ìpé ìkéjì lọ́nà èmi ò fọwọ́ sí pé kárí báńdíìtì tó gbébọn lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o mi ò sí lóko rẹ̀. Báńdíìtì tí báńdíìtì ẹnìbọ̀dì tó bá jẹ́ ẹ̀mọ́gbọ́ o sẹ́wọ̀n ẹgbẹ́ wọ́n sọ ẹgbẹ́ Sunday kò ń bọ̀ Kwara bá Fúlàní jà irọ́ ẹ má sì mí gbọ́ Fúlàní tó bá ń gbérù ìlú ẹ̀ tó ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ̀ o ọmọ Nàìjíríà jọ ni wá o ọmọ ìjà sí bẹ́ẹ̀ o wọ́n sọ pé mo jẹ́ ọmọ security Ìrúẹ̀kùn ọmọ lọ bá Fúlàní tí ń ṣiṣẹ́ ẹ̀ lọ jẹ́jẹ́ o tọ́ ọ bá ṣe yẹn bọ́lọ́mọ bá pè ọ́ kì í ní dá sí o BJS bá pè ọ́ kì í ní dá sí o ṣùgbọ́n anybody tí ó bá gbé ìbọn lọ́wọ́ tàbá pàdé ẹnu gbó àgbà. Ohun tó bá ti lè mú ẹ gbé ìbọn wọnú ìlú wa wá tẹ̀lé ẹ̀sán àlú wa tó kìí ṣe fìgìláńtẹ́ ní ìlú wa tẹ̀sí ọdẹ ìbílẹ̀ ní ìlú wa tí ẹsẹ̀ bí tọ́ wá gbẹ̀mọ̀ wọnú ìlú wa kírímìnà ni ọ́. Àní gbàgbọ́ lọ́wọ́ ẹ a máa kílẹ̀ ẹ̀ ni. Òkúté eléyìí, mo dúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kẹ́sì, mo dúpẹ́ lọ́wọ́ àwọn PJN wa, pàápàá jùlọ olórí PJN wa ní ìpínlẹ̀ Kwara. Ọlọ́run jẹ́ ọba jẹ́ fún yín, ẹ̀mú mọ́ sí ni, ẹ̀mú lọ ẹ̀mú bọ̀ ni, ẹ̀mí parẹ́ láíláí. Gbogbo àwọn ọmọ tẹ́ bá ti ń kó lọ wọ́n mọ̀ bọ̀ láyọ̀. Àṣeyàn bàbá mi ní gbogbo ọmọ tákàdá bá kó lọ sínú epo, òun ni wọ́n kó bọ̀. Ìdí ni wípé àkàrà ó jára ẹ̀, àkàrà jára ẹ̀. Tí ẹ bá bu àkàrà sínú epo yóò mọ wá láti wá ọgbà ọmọ rẹ mọ́ra èyí tó bá kú bẹ́ẹ̀ á fi ìwàkà àìwà bọ́ta ni torí pé yóò mọ ta sí yóò mọ ta òróró yẹn débi pé ẹ mọ yọ mí lẹ̀ sọ ọlọ́run lè jẹ́ káwọn ọmọ kú mọ́ ẹ lọ́wọ́ èyí tá a bọ́lá ẹ la ìgbà tí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìkànnì àwọn ọmọ wa kan fún lásìdẹ̀ntì ó ń jọ̀kadà ó lè ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi ìgbà tá à ń bọ̀ tẹ́ni àwọn ọmọ tẹ́ni kan wá pàdé mi ọlọ́kadà kan náà àwọn ọmọ yẹn ó ṣubú lulẹ̀ ó lè ṣe léṣe gan ó pọ̀ gan mo fẹ́ kẹ́ bá mi mójútó kẹ́ bá mi ṣiṣẹ́ lé lórí dákun bàbá ọlọ́run ló bàjẹ́ fún yín. ṣẹlẹ̀ṣẹ̀ gan ni o mi gbọ́mọ ẹ̀ ó ṣẹlẹ̀ṣẹ̀ gan ni ó yẹ kó ṣẹlẹ̀ṣẹ̀ gan bàbá tọrọ kàdà yẹn kó gbé sukú onímọ́tò gan ó gorí ẹsẹ̀ lọ ó pọ̀ gan ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín. mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi ẹ̀ màmá mi ẹ má bínú pé mo pẹ́ débi báyìí sẹ́wọ̀n pé Ìbàdàn ni mo ti gbéra bàbá rẹ̀ ń bọ̀ lójú ọ̀nà ọ̀nà yẹn ò wá òkè dáadáa kọ́rọ̀ ọba tó láyé kọ́ bá fi agbára bàbá Tinubu ká gbogbo ojú ọ̀nà yẹn wọ́n fẹ́ ṣe é bọ̀ díẹ̀díẹ̀ yẹn tí ẹ bá wo gbogbo ọ̀nà tí bàbá Tinubu ń ṣe é ṣe wọ́n kásì irin sójú títì ni wọ́n wá da kíkírẹ́tì ni ọlọ́run ọba tó ní wọn yóò bá mi kíkírẹ́tì gbogbo àwọn ọ̀tá wọn pátápátá ìwọ́n ká ọ̀tọ́ lọ́jọ́ ìní gbogbo ẹni tí wọ́n bá dẹ̀ fẹ́ jọ́yìn Ìrúẹ̀kùn security network voluntary ni wà gbowó ṣùgbọ́n ìjọba fi ń dá mi lójú pé yóò jà sówó yóò sì já sọ́lá wọ́n fún wa ní mọ́tò wọ́n fún wa ní gbogbo nǹkan tí a mọ̀ lò. Gómìnà Kwara mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ló pàṣẹ Ìrúẹ̀kùn fún wa àdáṣe gómìnà mọ̀ bẹ́ẹ̀. Kọmíṣánná pólísì mọ̀ yìí pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu ló fún wa ní Ìrúẹ̀kùn láti fi ṣe security fún àwọn fámìlì wa. Ṣùgbọ́n gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ni o. Tẹ bá rí nǹkan bàbá wa tẹjọ́ olórí wa ń bí bàbá onígbìn bàbá òkè onígbìn èyí tí ẹ bá rí pé agbára yóò ká ẹ̀kọ́ ọlọ́pàá sí ni o
tí ẹ bá fura sí bandit kan tẹ́ rò pé eléyìí ìrẹsẹ̀ rẹ̀ mọ́ tẹ́ ẹ̀ bá bọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ̀ bá nǹkan ìjà lọ́wọ́ ẹ̀ ẹ mú fọlọ́pàá sẹ́kàn tí mo sọ yé dáadáa bàbá ẹ mú fọlọ́pàá ni o ẹ mọ̀ ṣèdájọ́ ẹ̀ fúnra yín ṣùgbọ́n ìtẹ́ bá ti bá bọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ mọ̀ waste time well shot. Bàbá wa òkè onígbè àwọn ní GOC wa àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo ìwé ẹ̀kún wa ní Kwara State ní báyìí bàbá ẹgbẹ́ náà wọ̀nyẹn máa nípa pàdé fún bàbá pàdé fún bàbá pàdé fún bàbá. So báyìí mọ bàbá tí wọ́n máa rìnrìn ẹ̀sìn bàbá ló máa lídì wa lọ sí gbogbo àwọn ìlú yìí ní one by one láti lè lọ mọ àwọn tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ gbogbo ìlú tá a máa dé gbogbo ibi tí àwọn bá ní ìyẹn sọsẹ́ bàbá máa lídì wa ìmúlẹ̀ máa fara sọ ìlú yẹn ní one by one láti sí báyìí.